Lágbára lórí wa máa yí ni òrìn dàrú. Nígbà tí mo ń bọ̀ bí mi ò mọ̀ pé mo máa rí àwọn obìnrin. Nígbà tí mo dẹ̀bi bí mo ń wá àwọn obìnrin lójú wọn dàbí ojú bèbí Kingsway tí wọ́n ló beautiful. Obìnrin rere o! Obìnrin rere o! Ṣé kò sáwọn obìnrin lágbára lẹ́ẹ̀fín ní ibi ìbàdàn ti ń dá mi lóhùn? Obìnrin rere o! Ìwọ obìnrin tó nífẹ̀ẹ́ ọkọ ẹ̀ náwó ẹ̀ sókè. Ya tapapa ya kókó sótúrú mama gàgà nígbà rẹ̀ kẹ́ làkà sára. Ìwọ obìnrin tó bá rí àmì ṣe. Mo dá ìpè àpọ́sù yín kájẹ ìsádọ́nà ìmọ̀tẹ́ mi. Ìwọ obìnrin tó bá rí àmì ṣe gbọ́ mi. Lórúkọ Jésù, ò ní fojú sunkún àmọ́. Èmèrè ló pọ̀ jù ń bí wọn ò lè sàmì. Àríwọ̀ obìnrin tó bá rí àfiṣe tó ń pọ́ mi lórúkọ Jésù ọ̀ ní pẹ́jú sunkún àná. Gbogbo obìnrin tó wà ní tójú yín dẹ̀ owó ló gbé yín dúró lórúkọ Jésù. Ìbáwọ̀ ọmọ yín ló ń tọ́jú yín dẹ́ fi ń pọ̀ ìbáyìí. Gbogbo obìnrin tó wà níbí tẹ́lọ̀ yóò wà responsible. Dọ́kítà Kófíìsì tí wọ́n ra àkàtà ìṣe ṣìnà. Gbogbo obìnrin tó wà ní tó ń ṣe ṣìnà àtúndì ní òní bò. Wọ́n ló fi Jésù ṣe. Ó yẹ ẹ̀yàn ọkùnrin ẹgbẹ́ wà dùà bí èmi wà bá ṣíà. Ìwọ tó bá mà fọkùnrin ní ẹtorí pé ọkùnrin lọ náà ọkùnrin làwọn ànábì. Ìwọ ọkùnrin àwọn ọkùnrin òkè lọ ṣọ́ọ̀ṣì wọn ní sáà ni wọ́n sọ́gbọ̀n. Bẹ́ẹ̀ lọ mọ́ òkè ọkùnrin òkè pọ̀ bẹ́ẹ̀. Gbogbo àwọn ọkùnrin tó rí àmì ṣe tọ́ mi. Torí pé ó wà níbí lórúkọ Jésù ò ní ṣerú obìnrin. Gbogbo ọkùnrin tó wà níbí tó mọ̀ gán mu. Àtẹ̀tí ò mọ̀ gán mu. Lórúkọ Jésù ò ní wọ́wọ́ jì. Gbogbo ọkùnrin tó wà níbí tó wà responsible. Àmọ́ tó ń ṣe ṣìnà. Ẹ̀yọ́ ọkùnrin sí fìlà tẹ́ ẹ ti pè. Gbogbo ọkùnrin tó wà ní tó ṣe ṣìnà lórúkọ Jésù àṣírí yín máa bò. Àwọn ará Kàlàbá ti sàmẹ́. Tọ́mì, ìwọ ọkùnrin tó bá wà ní tó mọ nǹkan mu. Lórúkọ Jésù àmọ́ tó ń ṣe ṣìnà. Tó ń rí di onídìí. Lórúkọ Jésù àṣírí yín máa bò. Gbogbo obìnrin tó wà ní tó ń ṣe ṣìnà àṣírí yín ò ní bò. Kí lẹ sọ? Jẹ́ ẹ wà òkè. Jẹ́ ẹ gbádùn wà. Ok, ó dà sí gbogbo òun níbi ọgbà yìí. Òógọ̀. Ẹ bá mi fún akíní àtẹ̀wọ́ tiẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ fi mi látẹ̀wọ́ tiẹ̀. Ó dà àwọn àtẹ̀wọ́ àwọn méjèèjì ẹ̀ papọ̀. Thank you so much. Thank you so much. The musician of today's occasion. I'm let you know. Hey, what is wrong? Honorable, why is the honorable? Honorable people,
ṣé ká dábọ̀ sí ìṣẹ̀lẹ̀ kìíní àbí àtọ̀wọ́ fẹ́ fi dìbò oníwọ̀n onígboro wọ́n lè jọ fún àtúpẹ́ tó tí èèyàn bá wọlé ọdún fún mi sáàtì òtù wàá rò kó tẹ̀ ẹ̀dín láti yẹ ẹ̀ sọ́rí ó tẹ̀ ẹ̀dín náà a ti sọ̀rọ̀ rẹ̀ bí ìlú ni báyìí náà ni ìjọba yà ti pè náà nípa gbà bẹ́ẹ̀ àwọn èèyàn mi ló jókòó yìí mo kí gbogbo yín lọ́pọ̀lọpọ̀. Àwọn ọ̀gá sí bí ẹ̀yin ọmọ ẹ̀fẹ́ wọn bí ẹni dé dúró sókè bẹ́ẹ̀ tí wọ́n kẹta yóò rí yín bẹ́ẹ̀ olú òpin ẹni ọ̀wọ́ fẹ́ bí ẹni máa ń gbọ́ program ẹ̀ dáadáa olú òpin ẹni ọ̀wọ́ lọ́dún ní chief executive officer of the Prince Radio àtúpẹ́lọ́wọ́ náà ó ṣe rí nìyẹn. Ó kí gbogbo àwọn ti arárọ̀ ní community májè ṣùgbẹ́ ṣínà ọmọ pàtẹ́ ìwọ́pẹ́ pàtẹ́ bẹ́ẹ̀ ń wọ́ yìí bẹ́ẹ̀ bí gbogbo wọn tí ibi ìjà pàtẹ́ wọ́n á ìkò tó ẹnájẹ mi ètò ọ̀rọ̀ ẹ̀yìn pàtẹ́ ẹ̀ wọ́n tà ọ̀rọ̀ tẹ́ ẹ̀ sọ ìṣe ẹni sọ lórí ẹ̀ta pàtẹ́. lónìí àwọn èèyàn kan ni wọ́n tún wọlé tí wọ́n ń ju wọ́n káàkiri ní ìgbà tí GSM wọ̀ bàbá wọlé tí ìrọ̀mà kí àwọn èèyàn máa ń ṣe o wọ́n máa ní nínú gómìnà tuntun káàfẹ́ ìdìbò yàn pínlẹ̀ Ọ̀yọ́ lágbà lọ́wọ́ ọlọ́ bẹ́ẹ̀ sàmì kò ní ṣíṣe ṣé àwọn èèyàn sí àmì orí mi o bẹ́ẹ̀ láàrin tọ́tọ̀ mi ìyá rẹ̀ ló kú dá wọn bí ìgò ojú ẹ̀ èmi ò tí ì rírú ẹ̀yìn láyé mo kí Ògún family ṣínà kìbáyìí ní Ògún family àdúgbòlọ́wọ́ ọlọ́pàá pé bóò ni tí ò ní lọ́wọ́ lọ́wọ́ ní pàtẹ́ àwọn náà tún kọjá kárí wọn ọ̀rẹ́ rèé ọ̀rẹ́ ni ó ní oyè tó jẹ nílùú Ìbàdàn Ọlọ́run ó ṣe nínú ọtí ẹsùn ẹgbẹ̀láyé ìgbà yẹn àwọn gbọ̀kúgbọ̀kú yìí wọ́n máa ń ju òkú báyìí wọ́n máa ń ju wọ́n á jù síwájú wọ́n á tún ju òkú sí ọwọ́ ẹ̀yìn tí wọ́n ṣe ń ju òkú sọ́tún tí wọ́n jù sí wọ́n gbà sí ẹ̀yìn ará iwájú tó bá ti jù láti ẹ̀yìn ahọ́n ará ẹ̀yìn tó bá ti jù láti iwájú òun náà rọ ọkọ̀ túrọ̀sì kọ̀ọ̀kan ìkọ́nú àwọn ọmọ òkú tó wọ́n láti àpá ẹni tó wà náwó iwájú níbi tí orí òkú kọ̀ọ̀kan wà ọ̀hún ti lose concentration ọwọ́ ni ọba tí ìlú tẹ̀ bí wọ́n ṣe ju òkú láti ẹ̀yìn báyìí èrò wọn ni bẹ́ẹ̀ kí wọ́n gbé òkú ní ọwọ́ iwájú my God ọjọ́ tá à ń sọ yìí bí wọ́n ṣe gbé òkú ìgbẹ́ni ẹ̀ ó kàn fi onídọ́lẹ̀ ní àfi dìrìrìrì bí orí òkú ṣe bẹ̀rẹ̀ sí ní yọ ẹ̀jẹ̀ rẹ̀ kí lẹ sọ kí lẹ wí ẹ̀wọ̀n mọ́pàrọ̀ àti kí lẹ sọ. ẹnàjì òkú ọdún mélòó ló tún yọ ẹ̀jẹ̀ lórí.